inú yàrá ni mo tẹ́ ọmọ oṣù méjì mi sí àmọ́ inú kànga la mọ̀ ti rí òkú rẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta o. Ọlọ́run ṣàánú fún wa o. níṣe ni àwọn ará àdúgbò Maiduku ní agbègbè Sango nílùú Ìlọrin tí ń ṣolúùlú ìpínlẹ̀ Kwara máa ń pariwo pé irú kí ni eléyìí lẹ́yìn tí ọmọ oṣù méjì máa di àwátì nínú yàrá tí ìyá rẹ̀ tẹ́ sí o. lọ́jọ́ 25 oṣù karùn-ún ọdún 2025 ní ìṣẹ̀lẹ̀ ìyàlẹ́nu náà ló mà wáyé o ní ojúlé 9 àdúgbò Maiduku. obìnrin abilékọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Aishat Tahiru ló mà fi gbé ta ní nǹkan bíi aago 8 àbọ̀ alẹ́ pé ọmọ òun tí òun mà tẹ́ sínú yàrá mà ṣàdédé di àwátì. Aishat Tahiru mà sọ wípé òun mà tí ọmọ náà tó jẹ́ ọmọ oṣù méjì tí orúkọ rẹ̀ ń jẹ́ Adam Tahiru sínú yàrá láti sùn mọ́ ní tí òun sì lọ kírun lẹ́yìn kùlé níbi ilé tí àwọn máa ń gbé o. ó ṣàlàyé pé ojú oorun ni ọmọ tuntun náà máa wà nígbà tí òun máa fi sílẹ̀. nígbà tó di bíi aago 8 àbọ̀ tí mo kírun tán ó ní mo mọ̀ ní kí ẹ̀gbọ́n ọmọ náà kó lọ wo àbúrò rẹ̀ tó ń sùn nínú yàrá o tí mo mọ̀ tẹ́ sí tó padà wá pé òun kò mọ̀ rí àbúrò òun nínú yàrá. èmi náà dìde wọnú yàrá lọ nítorí ó yà mí lẹ́nu pé báwo ló ṣe lóun ò ní rí ọmọ oṣù méjì nínú yàrá. ó sọ pé èyí ló mà mú kí òun mà fi gbé ta táwọn sì bẹ̀rẹ̀ sí ní wọ ọmọ oṣù méjì káàkiri gbogbo àdúgbò. Aisha ti tẹ̀síwájú pé nígbà tí àwọn wá ọmọ náà títí o táwọn ò mọ̀ rí ni àwọn máa gba àgọ́ ọlọ́pàá lọ láti lọ́ọ́ fẹjọ́ ìṣẹ̀lẹ̀ náà sùn iléeṣẹ́ ọlọ́pàá. onílẹ̀yìn ọjọ́ 3 ń làwọn mà rí aṣọ ọmọ náà lẹ́gbẹ̀ẹ́ kànga lẹ́kàn tó kọjú sí ilé 5 sí ilé àwọn o. ìgbà tí wọn yóò wọnú kànga náà òkú ọmọ náà ni wọ́n mọ̀ bá téńté o lórí omi tó ti léfò. ìyá ọmọ náà wá sọ pé ìṣẹ̀lẹ̀ náà rèé ó mà bà òun lọ́kàn jẹ́ púpọ̀ nítorí òun má jìyà púpọ̀ lórí ọmọ náà kí òun tó bí o tó sì ń pè fún ìdájọ́ òdodo báyìí. nínú ọ̀rọ̀ rẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adétóun Èjìrè Adéyẹmí mà sọ wípé ọwọ́ ọlọ́pàá ti tẹ èèyàn 5 tí wọ́n fura sí pé wọ́n mà lọ́wọ́ lórí bí ọmọ náà ṣe di àwátì. ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. agbẹnusọ ọlọ́pàá náà wá ṣàlàyé pé àgọ́ ọlọ́pàá tó wà ní Kúlẹ̀ndé nílùú Ìlọrin ni wọ́n kọ́kọ́ lọ fi ẹjọ́ náà sùn kó tó di wípé wọ́n máa gbé ẹjọ́ náà wá sí olú-iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. alukoro àjọ ọlọ́pàá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pẹ̀lú àlàyé pé èèyàn 8 lọ́wọ́ ti tẹ̀ báyìí tí ìwádìí tó sì ń tẹ̀síwájú ó wá fi ìdánilójú rẹ̀ hàn pé ìdájọ́ òdodo rèé yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà. kí Ọlọ́run ọba Elédùmarè kó má ṣàánú fún wa o. àdúrà gba Olúwa Tóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ òjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ọba yóò fèrè síṣẹ́ ẹnì kọ̀ọ̀kan a sì kú ìmúra ọdún o.